Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, Ààrẹ Abíọ́dún Ìgè Gani Adams, ó mà ti fi ọ̀rọ̀ síta lórí ìkìlọ̀ ńlá tí àwọn ọba ilẹ̀ Yorùbá, ìyẹn Yorùbá Obas Forum, tí wọ́n ṣe láìpẹ́ yìí, tí Ààrẹ Ọ̀nà Kakanfò sì jẹ́ kó di mímọ̀ pé digbí lòun wà lẹ́yìn àwọn kábíyèsí, àti pé ìkìlọ̀ àti ìkéde tí wọ́n ṣe náà, ìkéde tó tọ́, tó lẹ́tọ̀ọ́, tó sì bá òfin mu ni. Ǹjẹ́ kí ni ìkéde ọ̀hún náà? Ẹ rántí pé lọ́sẹ̀ tó kọjá ní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbé ìròyìn jáde bí àpapọ̀ ẹgbẹ́ àwọn ọba ilẹ̀ Yorùbá, Yorùbá Obas Forum, bí wọ́n ṣe fi àtẹ̀jáde síta lẹ́yìn tí wọ́n ṣe ìpàdé, tí wọ́n sì kéde wípé ohun kan tí kò bójúmu ò ní kí wọ́n máa yan ọba Yorùbá ní ilẹ̀ òkèrè. Ìyẹn wípé kò dára bí wọ́n ṣe ń jẹ ọba ní àwọn orílẹ̀-èdè míì yàtọ̀ sí Nàìjíríà, tí wọ́n fi àwọn ọmọ Yorùbá jẹ ọba nítorí tí wọ́n ní kò dára rárá. Nígbà tóun náà ń sọ̀rọ̀, Ààrẹ Gani Adams nípasẹ̀ agbẹnusọ ọ̀gbẹ́ni Kẹ́hìndé Adérẹ̀mí, ó jẹ́ kó di mọ̀ ìpín tí àwọn kábíyèsí sọ nǹkan tó dára ni, bẹ́ẹ̀ lòun náà lòun tì wọ́n lẹ́yìn, tó sì ní kò sí ọmọ Yorùbá kan tó lẹ́tọ̀ọ́ láti lọ́ọ́ máa jẹ ọba ní ilẹ̀ òkèrè. Ààrẹ Gani Adams ní káwọn olè kan wẹnu ẹ̀kọ́, ó ní ṣe bí àwọn ọmọ orílẹ̀-èdè rẹpẹtẹ ló pọ̀ ní Nàìjíríà bíi India, Amẹ́ríkà, Brazil àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní ọjọ́ wo ni ẹnikẹ́ni gbọ́ pé àwọn ọmọ ìlú yìí wọ́n jọba ní Nàìjíríà tàbí ìlú míì tí wọ́n ti wà rí? Ó ní kò ṣeé ṣe. Kódà ó ní bẹ́ẹ̀ bá wo àwọn ẹ̀yà míì Nàìjíríà náà àti Haúsá àti Ìgbò, ó lè gbọ́ pé àwọn náà ló ń jọba ní orílẹ̀-èdè míì. Ó ní tí Yorùbá nìkan náà la rí, tó sì ní àṣà Yorùbá ni wọ́n fẹ́ máa fogún bàjẹ́ báyìí o, nítorí pé kéèyàn tó lè jọba ó ní ìṣẹ̀ṣe, ó ní ètò tó gbọ́dọ̀ tó, ṣùgbọ́n tó ní ìṣẹ̀ṣe àti ètò wo ni làwọn ọmọ Yorùbá tó ń jọba lókè òkun náà ń tẹ̀lé. Ó lè léwu púpọ̀ fún àṣà Yorùbá, kí Ààrẹ Ọ̀nà Kakanfò sì ti jẹ́ pé ó sì ti sọ̀rọ̀ sókè pé òun náà tako àṣà burúkú náà o, àti pé digbí lòun wà lẹ́yìn tí àwọn kábíyèsí sọ.